tó ẹ káàbọ̀ sílé iṣẹ́ wa ò mo kí yín o nílé lóko lọ́nà lẹ́yìn odi wípé ẹ káalẹ́ ẹ káàárọ̀ ọdẹ òdòbí etí tẹ́ fi ń gbọ́ wa mà nídìí bákan náà ojú tẹ́ sì fi ń rí wa náà kò ní fọ́ láṣẹ Èdùà ẹ ò wá nírò ń gbẹ̀sọ̀nù bí ò ṣe bí ọmọ gbogbo ọmọ Yorùbá abalájọ tó fi jẹ́ wípé wọn ò fẹ́ ká lọ abalájọ tó fi jẹ́ pé wọn ò fẹ́ ká bọ́ lọ́wọ́ oko ẹrú àṣé wọ́n rí n tó ń ganu sí ni ẹ wo àṣírí ńlá kan ni mo gbé wá báyìí lóòótọ́ ní tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí mo ti mọ ìdí tó fẹ́ fi jẹ́ ká lọ ẹ wo ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ ọmọ Yorùbá ǹjẹ́ ẹ ti gbọ́ wípé owó tí wọ́n ń generate as in revenue tó ń wọlé ní àti àwa ilẹ̀ Yorùbá lásán ẹ má jẹ́ ń tàn yín gọbọi ni ẹ wá wo owó tí wọ́n ń generate nílẹ̀ Yorùbá ẹ wá wo iye tí wọ́n fi ń dá padà ó lè má lẹ́lòmí o iye tí wọ́n ń generate lásán kódà ó ju iye tí wọ́n ń dá padà lọ ẹ jẹ́ ń gbé yín débẹ̀ ọmọ Yorùbá ẹ wá wo ibi táyé bàjẹ́ dé abájọ ẹ̀yin olóṣèlú no wonder tẹ́ ò fi lè sọ̀rọ̀ àṣé ẹ̀ ń rí tiyín jẹ́ ń bẹ̀ ni bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń rí tiyín jẹ́ ń bẹ̀ ẹ wákọ̀ ẹ lè sòdodo ọ̀rọ̀ ṣé nítorí tẹ́ ń rí jẹ ọmọ Yorùbá ẹ wá gbé tí wọ́n ń generate ní Lagos State lásán ẹ má jẹ́ tọ̀ yín owó tí wọ́n rí Lagos State ó tó bọ́ odidi ìlú kan going to trillion owó tí wọ́n ní Lagos State tó bọ́ odidi ìlú kan nílẹ̀ Yorùbá ìyẹn nìkan kọ́ mo mú wá fún yín o ǹjẹ́ ẹ mọ̀ wípé wọ́n ti pe ọ̀gá NNPC lẹ́jọ́ o nínú àpò NNPC lásán ayé èèyàn wa Nàìjíríà ti upgrade àti wá upgrade nínú olè mo máa ń dáṣà kan mo máa ń sọ pé novice politician ló máa ń kó 1000 jẹ ló máa ń kó million gan jẹ́sìn novice politician ṣe rí àgbáwo politician bílíbílí ni wọ́n ń kó jẹ ìyẹn tẹ̀ àṣà àwọn yẹn tí wọ́n ń bẹ ní NNPC lásán owó tí ó miss tán ní kí ọ̀gá wa give account ẹ̀ lásán is 210 trillion naira kò ṣe 1 trillion kò ṣe 100 trillion 210 trillion naira ní owó tí ó miss nínú àkáǹtì nínú àpò NNPC ẹ wá mọ tó wá fọ́nì jù lọ́ bá pe ọ̀gá NNPC pé kó wá ṣe kíni kó wá ganu sí kó wá gbẹnu sí máìkì wọ́n pe ọ̀gá NNPC kó wá sọ ohun tó mọ̀ kó káwọ́ sẹ́yìn ìròjọ́ ọ̀gá bá kọ̀ ọ̀gá ò gbé kọ́ọ̀lù o ọ̀gá ti já pa Yorùbá ṣé ti rí ta fi gbọ́dọ̀ wise up ṣé ti rí ta fi gbọ́dọ̀ dìde ẹ̀yin dẹ̀ rí ṣe rí ọ̀gá kọ̀ ọ̀gá ò lè wá o ọ̀gá kó bàtà ńlẹ̀ ó já pa ni títí di bá ṣe sọ̀rọ̀ ọ̀gá ò tí ì gbé kọ́ọ̀lù ọ̀gá ò tí ì mọ bó ṣe máa ṣàkáǹtì 210 trillion ọmọ Yorùbá ẹ já ronú o abájọ tó fi ń dè wá mọ́lẹ̀ abájọ tó ṣe ń fò ní dòní fún wa tó ń fò ládọ́la àṣẹ àwọn nǹkan tó ń rí àṣẹ ara wọn tó ń generate nílẹ̀ wáyé ní ò lè jẹ́ kí wọ́n filẹ̀ kọ́pa south east pọ̀ north ẹ má jẹ́ tọ̀yìn kò bá owó tó ń rí ní Lagos State lásán ṣe rí Nigeria first quarter of VAT record first quarter ni o that is bí oṣù tí ó ti tó lájọdún ibẹ̀ ló ti mọ revenue tí wọ́n ń generate ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan ẹ jẹ́ máa kà wọ́n fún yín o kẹ́ ẹ mọ iye tó ń generate ní ìpínlẹ̀ tiyín náà north east àwọn eléri àwọn tó jẹ́ wípé wọ́n ilẹ̀ wọn ò lè tó wọn nítorí wípé wọ́n mọ̀ pé kò sí nǹkan tó ń generate gidi nílẹ̀ wọn ní north east lásán wọ́n ń generate 30 billion naira ṣé ń gbọ́ 30 billion naira ni wọ́n generate ní north east ṣùgbọ́n iye tó ń receive tí north east receive wọlé is 124 billion 30 billion ló fi ń jíṣẹ́ ṣé ń yé yín ṣé ń dé ó ti yé yín ṣé wá rí south east ilẹ̀ Ìgbò tí bá sọ iye tó ń generate tí bá sọ iye tó ń mú wọlé
ẹ máa ní kí ló dé ẹ ṣì síra wọn lọ fà ní south east lásán iye tó ń mú wọlé wípé àwọn rí is 28 billion naira ṣùgbọ́n iye tí wọ́n ń generate gangan iye tí wọ́n ń rí gangan kò ṣe iye tó ń fi ń jíṣẹ́ o iye tó ń rí gangan is 104 billion naira ṣé ń dé ẹ wò ṣé ń ba ẹ jẹ́ ká gbé yín débẹ̀ ẹ wá jẹ́ ká balẹ̀ sílẹ̀ Yorùbá ní south south àti south west ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ kẹ́ ẹ mọ iye tí wọ́n generate ní south south lásán wọ́n generate 365 billion naira half quarter of the year ṣé ń bọ́ ṣé ń dé half of the year lásán wọ́n generate 365 billion naira ọdún yìí ti parí o ìyẹn ní 2025 yìí là ń sọ yìí o àsọ ti last year o ní ọdún yìí lásán tí ọdún yìí ti parí nìyẹn o ẹ wá mọ iye tó mú wọlé wọ́n wá mú ẹ̀gún wọ́n mú ẹ̀gún wọlé eléyìí ló mú wọlé wọ́n mú 171 billion naira ni wọ́n sọ pé àwọn rí ẹjọ́ 365 ni o iye tó wọlé lọ ní ó wọlé o ẹ wá wòye tí wọ́n rẹ́mìtì síta báwọn rí ẹ rí ìdí tó fẹ́ fi jẹ́ ká lọ o àìtí ìbalẹ̀ sílẹ̀ south west o ẹ jẹ́ kí n gbé yín ti dé tilẹ̀ south west ṣé wá rí south west tó jẹ́ ilé èkó pàápàá jùlọ ọmọ èkó ṣẹ́rí tó jẹ́ ilé èkó wọ́n generate 930 billion almost 1 trillion 70 million lókùn tó máa fi wọ̀ 1 trillion ṣẹ́ǹdé Yorùbá ṣẹ́rí ìta fi gbọ́dọ̀ dá dúró tí Yorùbá jẹ́ kórí ẹ̀ pé o ní láti tètè gbòmìnira ṣẹ́ẹ̀rí o 930 billion ni wọ́n rí ní èkó nìkan lásán ó yá ẹ̀jẹ̀ sọ iye tí wọ́n ń ṣe kíni tí wọ́n rẹ́mìtì wọlé in return ẹ mọ iye tí wọ́n kó wọlé 258 billion ni wọ́n sọ pé àwọn ní kó wọlé àbá ìṣọ́ọ̀kì níbo lówó tó kó wọlé sí that's Nigeria for you láti 930 wọ́n wá ń dá 258 padà no wonder Nigeria amadigan o abájọ tí olówó náà bá kó 1 billion jẹ́ wá ní kó máa dá 1 million padà ṣé ìdá mẹ́wàá la máa pè é ní àbí ìdá ta for you to know that Yorùbá a ní láti ronú ṣé ẹ ti rí ìdí tó fẹ́ fi jẹ́ ká lọ ṣé ẹ ti rí ìdí tó fi ń pariwo pé ẹ ká ṣe remain sójú kan yẹn that's one of the main reasons tó fi ń takú sí wa lọ́rùn pé a ò ní lọ ọmọ Yorùbá mo sọ pé lè tẹ́ àtúnmú fún yín ó máa jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ìdí tẹ́ ò fẹ́ fi jẹ́ ká lọ rè àwa la ò ní gbà Yorùbá ní má fòkó mi dànù ọjọ́ kan làákọ̀ àsìkò tí tó fún wa láti kọ̀ láṣẹ sọ fún pé bá wa pín kó lọ fàáfà ẹ like ẹ share ẹ subscribe ẹ tẹ sójú ẹ jẹ́ yàwó yẹn lọ́tọ̀ ló sì pé Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ a máa bẹ ọ bí ẹni bẹ́ṣọ àtẹlẹsẹ yóò máa bẹ̀nà o gbogbo ẹni tó wá láwọn ní dé ńkọ́ ó máa láwọn ní dé bá God bless Yorùbá nation Ọlọ́run á bùkún orílẹ̀-èdè mi o ó dàbọ̀.